Tọ́, ẹ kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Ọlọ́run Elédùmarè, ọba tí máa ń gbà fún ẹ̀dá, yóò gbà fún gbogbo wa o. Mo kí onílé, bẹ́ẹ̀ ni mo kí àlejò, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin. Mo ṣèbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkí, ọba àjígẹ̀, èjìdé ǹdáyé, ẹ̀gàn wọ̀nran tẹ̀tẹ̀ pátápátá parí ọlá, olóòtú àjọbọ, awakọ̀ mọ̀dànù, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni, ọba ńlá, ọba tó ta sánmọ̀ bí ẹni taṣọ. Mo ṣèbà lónìí kí ìbà mi ṣẹ. Mo ṣèbà lọ́wọ́ Elédùmarè ọba, ìbà fún gbogbo ajúnilọ pátápátá. Mo ṣèbà ọmọ ọlọ́gbẹ́ ńlá, mo júbà kí ìbà mi ṣẹ o. Ìbà òpó olé arẹrù má sọ, mo ṣèbà bàbá, ìbà yèyé, ìbà ẹ̀yin ìyá afẹ́gẹ́gẹ́ níyẹ́, ìbà ni mo ṣe o. Kí ìbà mi kó ṣẹ, ìbà fún oyún inú, bẹ́ẹ̀ ni ìbà fún àṣẹ ìdí, mo ṣèbà kí ìbà mi kó ṣẹ. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà àwọn òbí méjèèjì tí mo ti ara wọn jáde. Mo ṣèbà fún gbogbo ajúnilọ pátápátá. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ o. Mo ṣèbà. Àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lénìí, ẹni bá láyà kó wọ̀ ni o. Ẹni bá láyà kó wọ̀ ni o. Àṣírí yìí, ó wà fún wòlíì, pásítọ̀, àlùfáà àti babaláwo ló wà fún o. Ìwọ tó bá sí ní ìlànà yìí má gbìyànjú ẹ̀ o. Torí ẹ má jẹ́ ká parọ́ tanra wa jẹ níbi tí ayé dé dúró ní ìsìn. Ìwọ tó bá ń ṣe iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí tí tó bá ní òmọ̀ tàbí aríran tó rinlẹ̀, kò tíì pé. Oníṣègùn ìbílẹ̀ kì í ṣe dandan kó ní aríran rárá tàbí òmọ̀ lọ títí kó tó di pé yóò mọ̀ dá àlejò lóhùn o. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sí babaláwo mú sí oníṣègùn ìbílẹ̀. Ìyàtọ̀ wà ńbẹ̀ o. Oníṣègùn ìbílẹ̀ yàtọ̀ sí babaláwo. Oníṣègùn ìbílẹ̀ ń lo ewé àti egbò láti ṣe ìtúsílẹ̀, yálà láti ṣe ìtọ́jú tàbí ní ọ̀nà míì ni ó yàtọ̀. Àwọn tí a bá pè ní àáfàá, babaláwo àti pásítọ̀ dandan ni kí wọ́n ní òmọ̀ tàbí aríran tó dájú mọ́ nǹkan tí wọ́n bá ń lò láti fi wòsàn. Yálà wọ́n ń tẹ yẹ̀pẹ̀ ni, yálà ní ìlànà àdúrà ni. Kò sí ibi tí kò ti wúlò níbẹ̀ nínú àwọn tí wọ́n bá wà ní ìlànà ń dá àlejò lóhùn. Lóòótọ́ àwọn kan wà tó ṣe pé wọ́n sọ pé àwọn ò kí ń lò ó. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Kò sọ́gbẹ̀rì níbì kan tààrà mọ́. Gbogbo wa láti di awo. N tí mo wá fẹ́ fi sílẹ̀ lénìí, wòlíì kan, àwọn kì í ṣe wòlíì. Wọ́n pè mí, ọ̀rọ̀ pọ̀ pé láyé àti wọ́n fi bàbá kan ṣe àpèjúwe pé bàbá yìí pé wòlíì ni tó bá sọ̀rọ̀ báyìí, ohun tó bá sọ bó ṣe rí nìyẹn. Kódà ń tẹ́ ẹ jẹsùn lánàá yóò sọ pé ṣé kò sírú agbára bẹ́ẹ̀ mọ́ ni. Wọ́n ní ṣé eléyìí tí mo fi sílẹ̀ ní èkùrọ́ inú ẹ̀tà pé ṣó ṣiṣẹ́ débẹ̀. Mo ní kò gbé yẹn. Kò gbé yẹn rárá, kò gbé. Wọ́n wá ní ṣé kò sírú ẹ̀ mọ́ ni. Mo ló wà. Kí èèyàn tó rí òótọ́ kan, irọ́ ó ti pọ̀. Kì í sì ṣe irọ́ o. Tán bá ti ní mú ewé ọ̀sọ́pọ̀tu lásán kó fatare kan sí, kó jó, kó ṣe báyìí, wàláhì ó ti di òògùn. Ó ti di òògùn. Ṣùgbọ́n kí Ọlọ́run kó dákun kó fi gbígbàdúrà sínú ìgbìyànjú wa ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àṣírí tí èmi ń sọ yìí, ó wà fún babaláwo, wòlíì àti àáfàá. Ìwọ tó bá wá sí nílànà yìí, dákun má gbìyànjú ẹ̀ rárá. Má ti ẹ̀ dé bẹ́ẹ̀ rárá. Jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ní orúkọ Ọlọ́run. Ó dáa. Kí ni ẹ bá mi wá ẹyẹ kàró, tútù tàbí ààyè ló dáa jù. Tútù tàbí ààyè ló dáa jù. Tó bá jẹ́ ààyè lárí, ẹ jẹ́ ká dì lọ́wọ́, ká dì ní ẹsẹ̀, ká gbé sínú ìṣasùn tuntun tí wọn ò fi dáná rí. Tá a bá ti gbé sínú ìṣasùn yìí, ẹ jẹ́ ká wá alákàn òkè kan
alákàn tó bá tóbi dáadáa kan ààyè ká fi sínú ẹ̀. Ẹ jẹ́ ká wá ọ̀gà ìbílẹ̀ kì í ṣe t'Haúsá o, ẹ jẹ́ ká fi sínú ẹ̀. Akọ aláǹgbá tí inú igbó ni o, kì í ṣe tara ògiri o. Ẹ jẹ́ ká wá, ẹ jẹ́ kí a fi sí inú ẹ̀. Ẹ jẹ́ ká wá ewé àjẹ́ ọ̀bàlé, ẹ̀rẹ̀sílẹ̀ ewé àjẹ́ ọ̀bàlé tó bá síjú sókè, igba àti ẹyọ kan, òun lá wá, ẹ jẹ́ ká kó lé lórí. Tí a bá ti wá kó lé lórí, olóńgbò kan tó bá ti ya ẹhànnà dáadáa, tó ti gbó, tó ti ṣọdẹ dáadáa, ẹ jẹ́ ká dú olóńgbò yìí lérí àwọn nǹkan tí a ti kó sínú ìsásùn yìí, ká ro ẹ̀jẹ̀ rẹ̀ díẹ̀ sí, ká gé orí olóńgbò yìí já. Tá a bá ti gé já, ká fi lé lórí. Ká wá ra sínápù, sínápù ó ti wà nílẹ̀, ẹ má bínú mo ṣe ń ṣàlàyé, sínápù kó ti wà nílẹ̀ láti ṣẹ́ díẹ̀ ńbẹ̀. Ẹ̀jẹ̀ olóńgbò tó bá, ẹ̀jẹ̀ tó bá kù lára olóńgbò yìí, á ro sínú sínápù yẹn. A ti wá òrùka kan, yálà a lè bẹ àwọn tó bá jẹ́ gold, àwọn tó ń ṣe òrùka kan bá wa ṣe. A pa òrùka yìí, a sọ sínú sínápù yẹn. Olóńgbò yìí, a ti gé orí ẹ̀já sínú ìsásùn, a gé ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin, a sì gé ìrù ẹ̀, a fi lérí ìsásùn yìí. A wá yọ ọkàn olóńgbò yìí, a fi sínú ọtí sínápù tá a ti ro ẹ̀jẹ̀ rẹ̀ sí, tí òkun bá mú, a dè pa. A wá gbé kínní, a gbé lọ sí inú igbó. A lè lo chain o, kì í ṣe dandan òrùka o. A lè lo chain, bóyá hand chain tàbí titi ọrùn, a lè lò tá a sọ sínú kínní sínápù yìí. A wá gbé lọ sí inú igbó kìjikìji lẹ́ gbé lọ. A gbẹ́lẹ̀, a wá ewé mọ̀, a fi ṣòṣùká, a fi tẹ́lẹ̀. A gbé ìsásùn yìí, a gbé lé lórí. A gbé sínápù yìí, a gbé sí lẹ́gbẹ̀ẹ́. A wá wá ewé ẹmẹlẹ̀, a kó lé lórí tútù. A já, yóò ṣe díẹ̀, a kó lé lórí. A wá da yẹ̀pẹ̀ bò. Tó bá ti di ọjọ́ keje, ẹ jẹ́ ká lọ wú kínní ìwálé, a rọra fi sùúrù wú tí ò ní fọ́. Ẹ má bínú. A wá aládé igbó, a ti gún, tá ti fi ọtí pò dáadáa, tí ó ti ṣe jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ bí àbàtà. Aládé igbó tó lọ́mọ nínú ni o, a ti gún. Tá a bá ti fi ìdérí ìsásùn yìí dé, tán tá a kó àwọn nǹkan yẹn sí, tá a fi ìdérí ẹ̀ dé, aládé igbó tá a ti gún yìí lásán mọ́ ní gbogbo ara, tó jẹ́ pé atẹ́gùn kankan ò ní lè fẹ́ wọ inú ẹ̀ rárá. Atẹ́gùn kankan ò ní lè wọ inú ìsásùn yìí rárá. Ká tó wá gbé lọ, ká tó lọ sín. Tó bá di ọjọ́ keje, tá a bá ti wú kínní ìwálé, a lè jó nínú igbó, a sì lè gbé wálé, kò ṣe nǹkan kan. A gbélé náà, a jó. Sẹ́rí tí a bá ti jó, ẹ jẹ́ ká rọ́ sí inú àdó. Tá a bá ti wá rọ́ sínú àdó, sẹ́rí àdó tí a fẹ́ rọ́ sí yìí, inú àdó tá a fẹ́ rọ́ sí yìí, a lọ ra ìlẹ̀kẹ̀, ìtún. A yọ gbogbo ìlẹ̀kẹ̀ ara ìtún yìí, a wá sin sí òwú. Àdó atọ́ tá a fẹ́ rọ́ kínní sí, a sin ìlẹ̀kẹ̀ yẹn mọ́, tí ó pọ̀ dé gbogbo ibi tá a gbà mú ń bẹ̀ la sin mọ́. Gbogbo ibi tí a gbà mú ń bẹ̀ la sin ìlẹ̀kẹ̀ kínní mọ́, tá a dè mọ́, a wé mọ́. Ìlẹ̀kẹ̀ tó máa ń wà lára ìlẹ̀kẹ̀ ìtún la lọ ra, a yọ ìlẹ̀kẹ̀ rẹ̀, a wá fi sin kínní ìlẹ̀kẹ̀. Ṣùgbọ́n tá a bá mọ̀ pé a sì lè lo ìyẹn náà láti fi sin dókè, àkàsà ti sin dókè ni. Ibi tí a gbà mú níbi àdóhùn, a rọ kínní yìí sí, a wá gbé sínú àpò aṣọ funfun, yóò wà nílé. Ọtí la máa fi lo ẹ̀tù yẹn. Mo sọ o, ìwọ tí o ì bá ṣe babaláwo, tó ì ṣe àáfàá, tó ì sì ṣe wòlíì, má gbìyànjú ẹ o. Oníṣègùn ìbílẹ̀ má wulẹ̀ dédìí ẹ̀ rárá. Mo pariwo tó o. Tá a bá ti parí ẹ̀, ìdí ẹ̀ ò gbọdọ̀ kanlẹ̀ mọ́ o. Ìdí ẹ̀ kò gbọdọ̀ kanlẹ̀ mọ́. Bó o ni a ṣe máa lò ó? Ẹ dákun, ẹ má bínú pé èmi máa ń fi nǹkan pamọ́. Kò rí bẹ́ẹ̀. Bákan náà là á ṣe máa ń sùn. Àlá tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ má jẹ́ kí ogberi, ẹ má jẹ́ ká wo kó tó ju ogberi dáfá nù. Ẹ pè mí. Kò sí ẹni tó lè pè mí tó ní mo béèrè owó lọ́wọ́ òun o. Ẹ pè mí, ń ṣàlàyé lílò rẹ̀ fún wa. Láì ní ná yín ní sílè kan, èyí ni kẹ́ ẹ mú 1 náírà wá o. Ṣùgbọ́n ẹ pè mí,
ẹ dákun wòlíì àáfàá tàbí babaláwo ni kó pè mí o lórí iṣẹ́ yìí ni mò ń sọ o. Iṣẹ́ tí mi bá fi sílẹ̀ ẹ má béèrè béèrè lórí ẹ̀. Èyí tí mo fi sílẹ̀ tí mo ní kẹ́ ẹ béèrè lé lórí òun ní kẹ́ ẹ sì béèrè lé lórí. Kì í wá sí pé kẹ́ ẹ tún máa pè mí kí a máa tún sọ pé ẹ dákun àmú kẹ́ ẹ tún máa kà fún mi pé àmú alákàn, àmú aláǹgbá, àmú kíní rárá o. N tí ò bá yé yín ń bẹ̀ òun ní kẹ́ ẹ béèrè. Báwo là á ṣe lò ó òun ni mo fi pamọ́ nítorí ìdí kan tàbí èkejì. Ọ̀pọ̀lọpọ̀ máa ń wọ́n sọ pé kí ló dé tí mo fi irú iṣẹ́ báyìí lẹ̀ pé kíníkan kíníkan ojú tó kọ sí yín ni lẹ́yìn fi sọ bẹ́ẹ̀. Ojú tó kọ sẹ́lòmíì ọ̀tọ̀ ni. Ẹ̀yin àgbàlagbà sì ní àìjúbà àfòògùn sínú lọ sọ́run. Bẹ́ẹ̀ ni àìjúbà àfòògùn sínú lọ sọ́run. Èmi fi pamọ́ ni o. Mo fi pamọ́ nítorí pé 50 ọdún lónìí tí YouTube bá sì wà èèyàn sì ń bá ń bẹ̀ ni o. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó má kánjú pa wá. Mo fi pamọ́ ni. Ṣùgbọ́n ẹni tó bá wúlò fún wọn lè ṣe o. Ẹ má gbàgbé pé mo sọ pé gbígba ìyọ̀ǹda pàápàá jùlọ irú àṣírí yìí ká gba ìyọ̀ǹda ló dájú. Kí náà ni ìyọ̀ǹda? Òun ní kẹ́ ẹ subscribe sí YouTube channel wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé kí ni ìyọ̀ǹda? Òun náà ni kí ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV. Tí ẹ bá ti subscribe ẹ ti gba ìyọ̀ǹda. Torí pé oore àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ni subscription yín yẹn. Pé ẹ subscribe sí YouTube channel wa. Oore àkọ́kọ́ nìyẹn. Bí ẹ bá wá share ẹ̀ oore ni. Ẹ like ẹ comment wàláhì oore ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan pè mí pé àwọn àṣírí inú ilé lèmi ń fi síta lèmi ń ṣe gbá lèmi ń ṣàwo. Ẹ dákun ṣe n tó pamọ́ tún wà lábẹ́ ọ̀run ni. Ṣé n tó pamọ́ mo máa ń sọ bó bá oògùn kan pàdé torí mi náà máa ń wò pé láíláí mi ò lè fi sẹ́lẹ̀ lórí kíní rárá kíní kan. Ṣùgbọ́n mo bá oògùn kan pàdé tó yẹ pé kó yàtọ̀ sí bí mo ṣe bá. Kó yàtọ̀ sí bó ṣe wà lọ́wọ́ ti tèmi. Ẹ dákun kí wá ni oògùn tí mo pọ́n oògùn yẹn lédè bíi pé kò sí oògùn tí ò lápọ̀nlé o. Kò sí oògùn tí ò lápọ̀nlé. Gbogbo oògùn kò sí eléyìí tí ò lápọ̀nlé ń bẹ o. Tó o bá ń gbìyànjú tí gbìyànjú ò bá tí ì yọ ìyẹn ò sọ pé kó o dáwọ́ dúró ọmọ ìyá mi o. Wàláhì. Ìyẹn ò sọ pé kó o dáwọ́ dúró rárá o. Ó tún múra sí ìgbìyànjú ni. Ní ọjọ́ kan ìgbìyànjú ẹ yóò bá àsìkò ẹ pàdé tó jẹ́ pé ó wò pé ní agbára lọ́wọ́ Ọlọ́run ọba. Àdúrà gbogbo wa ni ó gbà o. Mo kí gbogbo ẹ̀yin wòlíì. Mo sì kí ẹ̀yin àáfàá. Mo kí ẹ̀yin babaláwo tòótọ́. Èwe a máa jẹ́ o. Àdúrà ó máa gbà o. Ẹ̀yin àáfàá Ọlọ́run yóò bá mi fi kún fàyà kún sínú ìgbìyànjú wa. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí Ọlọ́run ni o. Mo máa ń sọ gbogbo ohun tá a bá ń ṣe láyé àti babaláwo ni àti gbá ni àtàwo ni. Ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀ o. Torí ẹyẹ kì í sábà fi apá kan fò o. Ẹyẹ ìfapá kan fò ni àwọn bàbá wa máa ń sọ. Ẹ jẹ́ ká múra. Gbogbo ẹni tí ó bá wá ní iṣẹ́ kan lọ́wọ́ ẹ jẹ́ ká wá nǹkan kan tá a mọ̀ ṣe ẹlòmíì Ọlọ́run ti gbìyànjú ṣùgbọ́n kò ní iṣẹ́ kankan lọ́wọ́ tí ń ṣe. Ẹ dákun kí ni ìgbìyànjú fẹ́ dáhùn lé lórí? Kí ni ìgbìyànjú fẹ́ dáhùn lé lórí? Gẹ́gẹ́ bí mo ṣe sọ wòlíì, pásítọ̀, àáfàá, babaláwo àwọn ni wọ́n lè béèrè ìbéèrè lórí iṣẹ́ yìí o. Náà lè béèrè ìbéèrè lórí iṣẹ́ yìí. Ẹ jẹ́ ká rún kúnná àbí ewé kan tí wọ́n ń pè ní àrùn kúnná. Ẹ jẹ́ ká rún eléyìí kúnná o. Ọmọ Gíẹ̀sì. Àṣírí ayé ni iṣẹ́ yìí o. Ẹni tó bá dán wò ló lè mọ̀. Bí iṣẹ́ kan tí bàbá mi kan fi sílẹ̀ lásìkò kan. Ó ní bí ìgbà tí èèyàn bá ń wo tẹlifíṣàn ni. Ṣé ẹ rí iṣẹ́ yìí? Àṣírí ayé ni. Wàláhì àṣírí ayé ni. Mo tọ́jú ẹ̀ pamọ́ ni o. Sọ́wọ́ ẹ̀yin àgbàlagbà gẹ́gẹ́ bí ẹ ṣe tọ́jú ẹ̀ pamọ́ sọ́wọ́ wa. Mo rán yín létí ni pé iṣẹ́ báyìí mọ̀ sí wa tí sì ń jẹ́. Iṣẹ́ ìgbìyànjú o. Kí Ọlọ́run Elédùmarè kó dákun kó máa fi gbígbàdúrà sínú iṣẹ́ wa. Àṣírí ayé ni tó dájú fún àwọn àáfàá, babaláwo àti àwọn wòlíì. Ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production ni. Ẹ bá wa subscribe sí YouTube channel wa. Àdúpẹ́ púpọ̀.